Africa Content TV. Let me equally acknowledge the fact that this governor has strengthened my office as the Grand Chief Imam of Ogbomosho. Thank you very much. Your mighty Allah continue to be with you. Imam Agba, Yorùbá ni wọ́n máa ń ṣàdúrà. Tí Imam Agba ló bá fẹ́ ṣàdúrà lẹ́ Yorùbá ni wọ́n máa ń ṣe. Ṣùgbọ́n mo sọ kọ́mẹ́ǹtì ẹ léèbò kí ìyàwó gómìnà lè gbọ́ mi lẹ́ dáadáa. Wọ́n gbọ́ Yorùbá dáadáa bíi tèmi. Wọ́n kòwé mẹ́ta lálẹ́ ìka tó lọ. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Atọ́rọ̀ àsàlátù fún Ànábì wa Muhammad. Mo kí gómìnà wa kú oríire. Ọba ìlẹ́kẹ̀ ọlá tí ó fi yín síbẹ̀ kò ní fi ikú mú yín kú òǹbẹ̀, kò ní fi àrùn mú yín kú òǹbẹ̀, kò ní fi aburú mú yín kú òǹbẹ̀, kò ní fi wàhálà àti ìdààmú mú yín kú òǹbẹ̀. Gbogbo ẹ̀mí àlàáfíà ìgbáyégbádùn rọrùn Ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá ó jogún ẹ̀ fún yín. Pẹ̀lú òkú Ọlọ́run ẹ̀ ní mọ̀bànújẹ́. Téèyàn bá fẹ́ kúrò nírú ààyè tẹ̀ wà yìí tó bá ń wò lọ́ọ̀kan, fear of unknown ó máa ń sábà mú yàn. Gbogbo ń tẹ́ mọ̀ tó wà níwájú yẹn Ọlọ́run mọ̀ tó da ibi tẹ̀ ń fẹ́ lọ. Ní tó máa tẹ́ yín lọ́rùn, tá rọ̀ yín lọ́rùn, tá dùn yín nú, tá fi yín lọ́kàn balẹ̀ lọ́lọ́run ó ṣe fún yín. Ọlọ́run wọlé pé ẹ dúró ti àwa ọmọ òrukàn àti ọ̀pọ̀lọpọ̀ àwa tá à léèyàn. Ọlọ́run yẹn náà ò ní fi ẹ̀yìn náà lẹ̀. Ọlọ́run ó dúró tì yín, ọkàn yín ó balẹ̀ níwòyí ẹ̀mí tẹ́ bá tún ṣe ayẹyẹ ọjọ́ bíi pẹ̀lú agbára Ọlọ́run. Èyí tó dùn yín ló tẹ̀ ń fẹ́ ọba àlekí ọlọ́run máa ń ṣe fún yín. Alibarika la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Màá dá wákà mẹ́ta láti fi ṣe àdúrà fún gómìnà wa. Alákọ̀ọ́kọ́ òun ni pé bọ́dún yìí ṣe ń tán lọ. Ẹ bá ń fún ajá náà sí mi ní microphone. Tán máìkì ajá náà sí. Ẹ bá ń fún ní microphone tó ṣiṣẹ́. Kọ́kọ́ kiri kéwù. Sọ pé fawailun liman yarju suquta liman. Fawailun liman yarju suquta liman ala. Idha ma yusalli muslimun fil masajidi. Idha ma yusalli muslimu fil masajidi. Ìtumọ̀ kéwú tó kéèyàn gọ́vnà. Fawailun liman yarju. Òun ni pé bẹ́ẹ̀ ṣe wà yìí kò sí bí ò ṣe ní sí. Àwọn èèyàn kan máa wò ó bíi kẹ́ ẹ jábọ́ bíi ká burú ó ṣe yín. Fawailun. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ni kì í fa burú ṣe èèyàn. Gbogbo yejú ìgbà tí wọ́n bá ń kírun láyé àbí tí wọ́n bá kírun mọ́ laburú ó ṣe yín. Fawailun liman yarju suquta liman ala. Níjọ́ tílẹ̀ bá mọ́njọ́ kan tí wọ́n ṣí mọ́sálásí kírun bẹ́ẹ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé laburú ó ṣe yín. Ṣùgbọ́n tí wọ́n bá ń ṣí mọ́sálásí tí wọ́n ń kírun pẹ̀lú agbára Ọlọ́run aburú kankan ò ní ṣe yín. Idha ma yusalli muslimu fil masajidi. Wọ́n sọ pé ayé yìí kálá ṣe ti kò iṣẹ́. Òkú iṣẹ́. Seyi Makinde Ọlọ́run máa fà ṣe ti sọ̀rọ̀ ẹ̀. Gbogbo àdáwọlé àtàfọkàntẹ̀ àṣeyọrí kọ́lọ́hún fún ẹ ṣe. Ayé ìkálá ṣe ti òkú iṣẹ́. Ọlọ́run máa fà ṣe ti sọ̀rọ̀ ẹ̀. Gbogbo àdáwọlé àtàfọkàntẹ̀ àṣeyọrí kọ́lọ́hún fún ẹ ṣe. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run dákun gbàdúrà ẹ. Má fa ẹsẹ̀ yìí sún ẹ síwájú. Gbogbo ohun tó lè fà kádùá máa gbà. Ogun ni kọ́lọ́hún bá ẹ ṣe. Ọlọ́run dákun gbàdúrà ẹ. Má fa ẹsẹ̀ yìí sún ẹ síwájú. Gbogbo tó lè fà kádùá máa gbà.
Ògún ní Ọlọ́run bá ṣe. Ẹlẹ́kẹ̀ẹ́ta gọ́vnà Makinde bọ́dún yìí ṣe ń tán lọ. Ṣe ń tán lọ. Bọ́dún yìí ṣe ń tán lọ. Ṣe ń tán lọ. Má jẹ́ arógun gbà mí. Bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì Ọlọ́run bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì má jẹ́ arógun gbà mí. Bọ́dún yìí ṣe ń tán lọ. Bismillahir Rahmanir Rahim. Àmín. Allahumma innaka antal awwal. Àmín. Falaysa qablaka shay'un. Àmín. Wa antal akhir. Àmín. Falaysa ba'daka shay'un. Àmín. Wa antal zahir. Àmín. Falaysa fawqaka shay'un. Àmín. Wa antal batin. Àmín. Falaysa dunaka shay'un. Àmín. Allahumma iqdi hajata wa anta arhamur rahimin. Àmín. Bismillahir Rahmanir Rahim. La hawla wa la quwwata illa billah. Ya qa'im, ya da'im, ya fardu, ya wutru, ya ahadu, ya samad, ya hayyu, ya qayyum, ya karim, ya rahim, ya sanada man la sanada lahu, wa ya man ilayhi al-mustanid, ya man lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad, ya dhal jalali wal ikram, innaka la tukhlifu al-mi'ad, la hawla wa la quwwata illa billahi al-'aliyyil 'azim. aqulu qawli hadha astaghfirullah li wa lakum. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. And thank you for all your support. So it's been very amazing for me to serve the people of Oyo State. And to now even think that today I am 58. I can only be appreciative of the people that God has placed around me to give me support, to show me encouragement, to encourage me, to show me love. Makinde